Good damn. Yoruba Nation flag. Òní ní June 13, 2025. Tó ní jẹ́ Friday. Mega rally is going here. Wọ́n ní kí oníkálukú aliwa wájú tàwa káwọ̀ white ká máa sọ fún àgbáyé pé nǹkan báyìí la fẹ́. Kí wá ní nǹkan tá a fẹ́? Òun náà ni orílẹ̀-èdè Yorùbá. Koiki Media bring the world closer to your doorstep. Wọ́n tó bẹ́ẹ̀. Ṣé à ń yẹ Yoruba Nation flag? Mega rally is going here. Ó ti rí. Òní ní June 13, 2025. Ká dúró níwájú ìta wa kí a máa sọ àwa tí a bá ní fóònù a lè ṣe fídíò ká máa sọ fún àgbáyé pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́ o, a fẹ́ bọ́ lóko ẹrú, a fẹ́ wọ Nàìjíríà mọ́. Àwa ọmọ aládé, àwa tí a jẹ́ Yorùbá, tí ìran wa tó jẹ́ Yorùbá, àwa ò fẹ́ wọ Nàìjíríà mọ́. Kí òǹkálukú lọ tún ìlú rẹ̀ ṣe. Ṣé à ń yẹ? A sì fi dídí àsìkò yìí àfi kí bàbá wa Adebanji Akintoye àní wáyé tì a máa rí yín bá ìgbà tílẹ̀ Yorùbá ó bá dé, torílẹ̀-èdè Yorùbá ó bá dé, àní fi yín ṣàwátì láṣẹ Èdùmàrè. Aṣíwájú ọ̀dọ́ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ó kú tì uncountable of Yoruba land. Ìyẹn Paso èyàn Òṣùpá uncountable of Yoruba land. Ó yá wọn tó bẹ́ẹ̀ àní fi ń ṣàwátì láṣẹ Ọlọ́run. Bàbá wa Ọláyẹmí Koiki àgbà brain agbára Ọlọ́run tílẹ̀ Yorùbá bá dé, tógo ilẹ̀ Yorùbá bá dé, torílẹ̀-èdè Yorùbá bá dé, wọn ní fi ń ṣàwátì o. Yoruba Nation, Yoruba mega rally going here. Ẹ ti rí. Ṣé à ń yẹ? This Oyo State, Ibadan North local government. Ẹ ti rí. This Oyo State, Ibadan North local government. Òní ní June 13, 2025. Àṣẹ mọ́ o, àwọn ọmọ Yorùbá àṣẹ mọ́ o, àṣẹ wọ Nàìjíríà mọ́ o. Orílẹ̀-èdè àgbáyé ẹ gbà wá o, àṣẹ wọ Nàìjíríà mọ́ o. A ní kí kólúkálukú lọ túnlú ẹ̀ ṣe. Àṣẹ wọ Nàìjíríà mọ́ o. See it here. Àṣẹ wọ Nàìjíríà mọ́ o, àṣẹ wọ Nàìjíríà mọ́ o. Help Nigeria to save lives. Help Nigeria to save lives. Ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn, ẹ kúrò lóko ẹrú. Jí má sùn kúrò lóko ẹrú. Jí má sùn kúrò lóko ẹrú. Yoruba Nation no going back. Orílẹ̀-èdè Yorùbá kò sí ìpadà sẹ́yìn. Kóníkálukú ó jí lójú oorun. Ẹ má jẹ́ kí